kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo ayé, mo kí yín pẹ̀lú ìfẹ́, mo sì kí yín pẹ̀lú àdúrà ní ọkàn mi àti lẹ́nu mi. Gbogbo ìgbìyànjú yín lọ́lọ́run máa bless níbikíbi tẹ́ bá wà o. Àwọn ọmọ kéékèèké ṣẹ̀ṣì tọ́jú Ọlọ́run àtọ́jú wọn. A kó gbogbo yín padà pẹ̀lú ojú àtayọ̀ wá sílẹ̀ Oòduà gbàtà bá ní kọ́ńtì ara wa. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń dìde sí ọ̀rọ̀ Yorùbá self-determination. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Àwa Yorùbá wà ní danger gan o, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ pé politics pé ká fi politics dá wọn lójú, ká win election, ká níwọ̀n win, ká dàrú mọ́ wọn lọ́wọ́, ká bàbá wa Awólọ́wọ̀ win ní 1959, win ní 1979, win ní 1983, wọ́n ní kò win. Abíọ́lá tún wá win, alàgbà wa Abíọ́lá náà tún wá win ní 1993, wọ́n tún ní kò win. So gbogbo wọn yẹn wọ́n ti wá rí wípé àwọn Yorùbá yóò ní ṣe tẹ̀ wọ́n lẹ̀ o, àfi tá a bá kúkú pa wọ́n rẹ́. So àwọn Fúlàní ti ń ṣe ìpàdé ó pẹ́ tán ti ń kó àwọn Fúlàní mìíràn jáde tí ó kì í ṣe ará Nàìjíríà pé ká máa bọ̀ wá bá wọn suppress àwọn indigenous people tó wà ní Nàìjíríà, especially the Yorùbá. Ẹ má jẹ́ ká tanra wa jẹ o. Danger tó fèsì Nàìjíríà tó fèsì Yorùbá nílẹ̀ Nàìjíríà ó pọ̀ gan-an ni o. Ká má tanra wa jẹ, ẹ má jẹ́ ká sùn o. Díẹ̀ nìyẹn tí mo fi fẹ́ sọ̀rọ̀ self-determination struggle wa. Nígbà tá a bẹ̀rẹ̀ bí kékeré bí díẹ̀ náà ni. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ọmọdé, ẹ má bẹ̀rù, ẹ sọ̀rọ̀ síta pé ẹ ń fẹ́ country yín. Òfin ìjọba ayé fún yín ní agbára láti sọ, kò sẹ́ni tó lè mú yín, kò sẹ́ni tó lè fìyà jẹ yín. Táwọn ọmọ wa dẹ̀ jáde tán bẹ̀rẹ̀ sí sọ lóòótọ́ tó wá di nǹkan ńlá tí a dé gbogbo àwọn èèyàn wa ní diaspora táwọn náà dìde wọ́n tí gbogbo ayé dẹ̀ wá gbòòrò wa. Ṣùgbọ́n Ọlọ́run lágbára ẹ̀, à ń ṣe press conference, à ń ṣe rally kéékèèké tá a lè ṣe, à ń ṣe ìpàdé oríṣiríṣi, à ń ṣe Zoom meeting tí gbogbo èèyàn máa wá láti gbogbo ayé, àti gbogbo wọn yẹn là ń ṣe ń gbà wọn yẹn. But Ọlọ́run ti rẹ́dì nǹkan tó máa sọ nǹkan tá à ń ṣe di ńlá. Ibi tí ńlá yẹn dẹ̀ ti wá ṣẹlẹ̀ ni pé ọmọ kan tó ń pè ní Sunday tó wá láti ìlú Ìgbòho tí àwọn èèyàn wá ń pè ní Sunday Ìgbòho, ó wá yọjú sí wa. Ọlọ́run ti kọ́ sí lára pé ọmọ yìí ló máa sọ nǹkan tá à ń ṣe di ńlá. Wíwá tó dẹ̀ wá lóòótọ́, àṣẹ Ọlọ́run bẹ̀ sí ṣẹlẹ̀ pé wíwá ẹ̀ wá sọ ìjà tá à ń jà náà di ńlá rẹpẹtẹ. Ó wá di pé tá a bá fẹ́ ṣe rálì kì í ṣọ̀rọ̀ 100, 200, 500, 1000, 2000 mọ́. Ó wá jọ̀rọ̀ 1 million, 2 million, 3 million. Ọlọ́run nìkan ló lè ṣe nǹkan tó tó yẹn. Ọlọ́run gbé Sunday wá, ó dẹ̀ wá sọ ìjàgbara wa náà di nǹkan ńlá rẹpẹtẹ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìdí ẹ̀ nìyẹn nígbà tán sọ pé wọ́n mú ní Benin Republic tí èmi àti Professor Adéyàn wà ní Benin Republic. Tá a fi decide pé we are going to stay here until we see him released. Ọlọ́run dẹ̀ ṣe ó gba ìlérí wájọ́ yẹn. Sunday ti free. And Sunday ní àwọn ìwà tó máa ń yà mí lẹ́nu. Ọlọ́run mọ̀ rán sí Yorùbá ni. Èké ní ìwà ìrẹ̀lẹ̀ tó ní ó ga jù. Kò sí ẹni tí Sunday ò ní respect. Gbogbo èèyàn. Èkejì ó ní ìwà wípé ẹnikẹ́ni tó bá ń ṣe ọ̀rọ̀ ìjàngbara, ó ń sọ ṣèpàdé kan láìpẹ́ yìí. Ó ní gbogbo ẹni tóun bá ti mọ̀ pé ó ní ìfẹ́ sí ọ̀rọ̀ Yorùbá, gbogbo wọn lọ̀rẹ́ tó mọ̀. Òun ò bá èèyàn kankan ṣọ̀tá kankan. Kò sẹ́ni kankan tóun lè sọ pé kì í ṣe èèyàn pé èèyàn ní gbogbo ẹni tó bá ń fẹ́ kí Yorùbá ká ní òmìnira ara wa kúrò nílẹ̀ Nàìjíríà is my friend and I'm close to all of them. Then ó tún wá ní ìwà kan tó ṣòro mọ̀ fún àpọ̀lọpọ̀ nínú wa. Kò sí nǹkan tó wà lọ́wọ́ Sunday tó tóbi tó láti gbé sílẹ̀ fún ìjà yìí. Èmi bàbá yín mò ń sọ báyìí lẹ́sìn fún yín. Sunday á ta ilé ẹ̀, á ti tà á tán kó tó wá sọ fún àwa yòókù pé ilé báyìí bá òun ti tà. Tí ọmọ mi Dúpẹ́ onítìrí náà tóun náà dé mọ́ eléyìí tá a rí lára Sunday ó tóbi bọ̀ àtúmọ̀ nǹkan tó Ọlọ́run tó fẹ́ gbé jáde léléyìí o. Díẹ̀ náà tí mo bẹ̀rẹ̀ sí bẹ gbogbo yín, ẹ jẹ́ ká fà mọ́ra, ẹ jẹ́ ká bá ṣiṣẹ́ pọ̀, ẹ jẹ́ ká ṣe kíní kan.
Ọmọlúkà ló kọ́ wá sọ fún mi pé àǹtí nǹkan jẹ́ onítìrí. Mo ní mo mọ bàbá ẹ̀ ṣùgbọ́n mi ò mọ̀ fúnra rẹ̀ torí ọmọdé ni. Ìgbà tó yá kí lorúkọ Káyọ̀dé Ìmọ̀lá òun náà tún wá ẹ má introduce ẹ mọ́, ẹ jẹ́ ká gbogbo wa surround ẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. Bá a ṣe surround Sunday níjọ́sí ẹ jẹ́ ká tún surround ẹ̀ bẹ́ẹ̀. Gbogbo yín wá jáde ẹ surround ẹ̀. Gbogbo yín pátápátá ẹ jáde, mo dúpẹ́, inú mi dùn sí yín pé ẹ ṣerú ẹ̀ o. Ṣùgbọ́n nǹkan tí ó wá kàn wá ṣẹlẹ̀ báyìí ni pé ọ̀rọ̀ ìjà ìgbára wa náà ó ti wá yí padà. Tẹ́lẹ̀ tọ́ra dá ẹgbẹ́ oríṣiríṣi sílẹ̀, àmọ́ ọmọ dá sílẹ̀ bẹ́ẹ̀ ni. Ìdí tá a fi dá sílẹ̀ ni pé tá a bá kóra wa jọ sí ẹgbẹ́ kan ṣoṣo, easy fún ìjọba Nàìjíríà láti lè attack wa. Tó bá ti pa ẹgbẹ́ yẹn rẹ́, á ṣòro láti tún kó ẹgbẹ́ mìíràn jọ. Ìdí ẹ̀yẹn tá a fi decide ní ìbẹ̀rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá fẹ́ dá ẹgbẹ́ sílẹ̀ lọ dá sílẹ̀, ṣùgbọ́n a gbọ́dọ̀ ní the same purpose. Rivalry díẹ̀ ò lè ṣàìsí, ṣùgbọ́n rivalry wa ò di nǹkan rẹpẹtẹ, kò di nǹkan tá à ń bára jà tá à ń ṣépè fúnra wa sí. Ìgbà tó dàbí pé a fẹ́ máa ṣépè láàrin kan, mo dìde mo ẹ má jẹ́ àṣẹ gbogbo yín ẹ̀dẹ̀ agree pẹ̀lú mi, ẹ̀dẹ̀ obey nǹkan tí mo sọ, a ò ṣépè mọ́ gbogbo ẹ̀ ń lọ. Tí ó ń gbà tí ọmọ mi dúpẹ́ yìí tó dé, inú mi dùn. Ó ní petition kọ́ okay, àwọn ọmọ kan ti ń ṣe petition yẹn lọ́wọ́ kó tó wá. Ẹ jẹ́ ká kúkú kó gbogbo ẹ̀ pọ̀, a ti kó gbogbo ẹ̀ pọ̀, gbogbo wa dẹ̀ ṣe ó máa ruwo yẹn pa dáadáa. Èmi bàbá yín dẹ̀ àti gbogbo yẹn yòókù a dẹ̀ sowọ́pọ̀. Àwọn ọmọ kéékèèké fọ́n káàkiri. Àwọn ọmọ kan pè mí níjọ́ kan láti Burkina Faso, mo ní kí lẹ̀ ń ṣe ń bẹ̀ lóru ní Burkina Faso. Wọ́n ní àwọn ọ̀rẹ́ wọn, àwọn family wọn wà ní Burkina Faso, wọ́n fẹ́ sign petition yẹn. Mo ní ìdí ẹ̀ lẹ́ ṣe lọ sí Burkina Faso. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Bí gbogbo wa ṣe wàhálà nìyẹn. Ọlọ́run nìkan ló lè mọye owó tá a ná sí di ọ̀rọ̀ 5 million petition yẹn táwa Yorùbá ná nìyẹn. Ọlọ́run nìkan ló lè mọye owó tá a ná sí di ọ̀rọ̀ 5 million petition yẹn táwa Yorùbá ná, lọ́mọdé lágbà lóko lómi, àdúpẹ́ àkójọ. Ṣùgbọ́n láti ìgbà yẹn ká dẹ̀ jókòó, ká dẹ̀ wá máa sọ̀rọ̀ wa lọ, ó dẹ̀ wá di wípé mi ò gbúròó Dúpẹ́ o. Mo ránṣẹ́ sí, mo rán àwọn tó wọ́n máa ní àwọn kan àwọn tó surround bàbá, àwọn wo ló surround bàbá. Mi ò ní secret group kankan, gbogbo yín náà ni ẹnikẹ́ni tó bá ti step forward tó bá lóun fẹ́ ṣe that's part of my team. Kò sí secret group kankan tí mo ní àwọn máa sọ̀rọ̀ pé àwọn tó surround bàbá ni ò jẹ́ ẹgbẹ́ máa sọ bẹ́ẹ̀. Tẹ́ bá pàdé ẹni tó ń sọ bẹ́ẹ̀, sọ fún pé kò mọ nǹkan tó ń sọ. Èmi ò ní secret group kankan tí mo ń keep pamọ́ fún yín o. Gbogbo yín lè yàn tèmi pátápátá. This is an open struggle of masses of Yoruba people determined to take their country out of Nigeria. And I'm, as your father, standing solidly behind you. Therefore, I have no secret friend. There is no secret group. Bó ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n àwa di pé kí n gbúròó Dúpẹ́ mi yìí. Ẹ bá mi pé Fatai Ògúnrúbidó bá mi sọ fún pé mo fẹ́ rí. Ògúnrúbidó try kò ṣeé ṣe. Gani Alágbàlá bá mi sọ fún pé mo fẹ́ rí. Gani Alágbàlá náà tún try títí ẹgbà tó wá mo wá pè Sunday fúnra rẹ̀. Sunday o, mo fẹ́ kó sọ fún Onítìrí pé mo fẹ́ rí. Ìdí tí mo ti sì fẹ́ rí ò pọ̀, kì í ṣe nǹkan ẹpẹtẹ kan. Èkíní, ìjà yìí à ń jà, Ọlọ́run bless wa. Mo fẹ́ kó jáde kájọ sọ̀rọ̀. Kí ni àwọn nǹkan tó ń ṣe? Kí ni ọ̀nà tí a fi lè jọ sọ̀rọ̀? Bá a ṣe jọ sowọ́pọ̀ tá a sọ̀rọ̀ 5 million petition tó di nǹkan ńlá quickly yẹn. Is there something that you are doing that I need, the rest of us need to contribute to? Mo dún fẹ́ kejì tí mo fi ń pè ní pé èmi bàbá yín mò ń káàkiri, mò ń lọ sọ̀rọ̀ sáwọn èèyàn káàkiri ayé. Mo fẹ́ kó mọ ibi tí mò ń bà dé. Mo fẹ́ kó mọ ibi tí mo bà dé. Èmi bàbá yín mò ń káàkiri, mò ń lọ sọ̀rọ̀ sáwọn èèyàn káàkiri ayé. Mo fẹ́ kó mọ ibi tí mò ń bà dé. Mo fẹ́ kó mọ ibi tí mo bà dé. Gbogbo yín ni mo fẹ́ kẹ́ mọ ibi tí mo bà dé. Àwọn yòókù mọ ibi tí mo bà dé. Mo fẹ́ kó òun náà mọ̀. In fact, mo fẹ́ kó mọ̀ torí pé òun dàbí leader láàrin wa. Mo fẹ́ kó mọ̀ pé ibi báyìí la bà dé, so that a lè jọ kòtùpọ̀, a lè jọ kó gbogbo ẹ̀jọ́ kó bá yẹ Yorùbá. She never came out to answer me. So gbà tí mo wá gbọ́ audio kan báyìí tó send láàárọ̀ àná níbi tó lọ sọ pé àwọn tí ò láyé, àwọn tí ò yẹ kó láyé, àwọn tó
tó dẹ̀ ń sọ lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀mẹ́dógún lẹ́ọgbọ̀n ọ̀nà nípa àwọn tí ó ọmọ mi Dúpẹ́ má ṣe bẹ́ẹ̀, kì í ṣe bá nọ̀nà, má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. bó ṣe dé tá à ń yọ̀ mọ́ ẹ̀yẹn ni kò jẹ́ ká máa yọ̀ mọ́ ẹ̀. má pín kínní, má jẹ́ kí kínní pín, má jẹ́ kí àwọn èèyàn wa máa sọ pé ìgbà tó dé ló wá pín. Ọlọ́run ò ní ṣorí tiẹ̀ bẹ́ẹ̀ o, orí ẹ̀ ò ní ṣorí tó ń pín àgbò, tó ń tú àgbò. Àgbò ni wá o, àgbò làwa Yorùbá. Millions of people, educated or not educated, strong and weak, rich and poor, wise and foolish, gbogbo wa, we are united to liberate our Yoruba nation from Nigeria. God has made you a leader among us. Please come out and play the Dúpẹ́ is just one of my girls, my Yoruba girls. You are very dear to your people. You are very dear to me. Má jẹ́ kí anything kó lè jìnnà sáwọn èèyàn wa. Kò yẹ kí èébú àbí èpè of any Yoruba man kó máa jáde lẹ́nu ẹ̀. You are one of our leaders. Jọ ọmọ mi, mo bẹ̀ ẹ́ ni o. Tó bá wà nípàdé téèyàn kan bá ń lérí pé àbí tó ń ṣépè àbí tó ń sọ̀rọ̀ tí ò gbákùngbé, ó yẹ kó lè máa sọ mo wà bí one of the leaders of this struggle. Kò yẹ kó máa ṣépè lójú mi, kò yẹ kó máa sọ burúkú lójú mi pa any Yoruba person. Ìkan náà ni why we are one family. That's the way I want you to operate. Mo bẹ̀ ẹ́ o. That's how I want you to operate. Against it. And let our people know that we are doing two things together. One is that I'm láti gba country wa jáde kúrò Nigeria. The second thing is that I'm prepared ìgbà tá bá ní country wa tán, it will be one of the best countries in the world. And that within a short time, we will be one of the most developed countries on earth. Those are the two things we must prepare for now. Therefore, we need our unity. Let us unite. Ọmọ pé ọ̀rọ̀ Nàìjíríà ti tún wa ká, ti sọ̀sọ́kúsọ síra wa, ti ń ṣe ìwà Nàìjíríà ìwà wòǹbíà, ìwà irọ́ pípa ńláńlá. Ẹ jẹ́ ká mú kúrò láàrin wa. Ẹ jẹ́ ká ní làákàyè. Ó tó àwọn Fúlàní ń ṣe ogun against wa, wọ́n lọ ń pe àwọn mọ́ràbóòtù, wọ́n rí màlúù mọ́lẹ̀, wọ́n rí dídé èèyàn mọ́lẹ̀, káwa má bàa rí àárín ara wa, fine. Ẹ jẹ́ káwa ní làákàyè. Tá a bá ní làákàyè, gbogbo ogun yẹn ò mean anything. Mo fẹ́ bẹ̀rẹ̀ ní Dúpẹ́ ọmọ mi jọ. Má jẹ́ kí nǹkan kan ṣe é kó máa sọ̀rọ̀ ìbínú sáwọn èèyàn ẹ̀. Má sọ̀rọ̀ ìbínú sáwọn èèyàn ẹ̀ o. Má sọ̀rọ̀ ìbínú sáwọn èèyàn. Ó lè jẹ́ pé gbọ́ pé àwọn kan sọ kinní kan nípa wọ́n ń sọ̀rọ̀ nípa bàbá ẹ̀ náà. Jọ gbọ́ kí n sọ burúkú rí. Jọ gbọ́ kí n dárúkọ burúkú kankan rí sí ọmọ Yorùbá kankan. Bẹ́ẹ̀ náà ló yẹ kí ìwọ náà ṣe o. Ìjọ gbọ́ kí Sunday sọ burúkú sí ẹnì kankan rí. Mo fẹ́ kí ìwọ náà jẹ́ ẹni tí ò kì í sọ burúkú o. Ẹni tó jẹ́ pé tó bá wà nípàdé ẹ̀rù á máa bàyàn láti sọ burúkú, láti ṣépè. Tó bá wà nípàdé téèyàn kan bá ń sọ pé òun tún fẹ́ máa sọ burúkú, máa ṣépè, sọ fún wípé wọ́n ti pé mo wà bí one of the leaders of this struggle. Therefore lójú mi ò lè máa ṣépè fún ọmọ Yorùbá kankan o. All Yoruba people are our people, and we are united to take our country out of Nigeria and then to build our country into a great country in the world. Dúpẹ́ kúṣẹ́ o. Mo kí ẹ o. Mo kí gbogbo ẹ̀yin yòókù o. Mo kí gbogbo àwọn ọmọdé tí wọ́n ń ṣe wàhálà, tí wọ́n máa wọnú igbó lọ, pé àwọn lọ bá Fúlàní, akọ ìbọn, àwọn akọ àdá, igi nǹkan kan, wọ́n á lọ kó bá Fúlàní tó ń gbé AK-47 rifle dání nínú igbó. Mi ò máa wà pẹ̀lú yín o. Mo fẹ́ kí àwa tá jẹ́ bí leader ká rántí pé àwọn ọmọ kan nìwọ̀nyẹn o. Ojú wa náà ń wò. Therefore ẹjọ́ wa tán wò yẹn kò yẹ káwa máa create division láàrin wọn. Ṣé ló yẹ ká máa unite wọn pọ̀? Mo fẹ́ bẹ̀rẹ̀ o, Dúpẹ́ mọ̀ mi wá join àwọn èèyàn ẹ. They are your people. I don't say necessarily come and join me or anything. No, kò sí arúgbó lè mi, mo ti I am ready to stand where I stand. That's where God wants me to stand. So that the Yoruba nation will be liberated in my time. But ara wọn ni ẹ o. I repeat, you are just one of the Yoruba girls. Be one of them. Come out and be one of them. Unite your people. Work towards the unity of your people. Mo bẹ̀ ẹ́ ni o. Mo fi gbogbo nǹkan tí ó dá aláyé mo fi bẹ̀. Ọlọ́run ayé ẹ sí o. Má ṣe pè fún ẹnìkan mọ́ o. Irú ọ́díò tó ṣe láàárọ̀ àná yẹn jọ ọmọ mi jọ.
mo bẹ̀ má ṣerú ẹ̀ mọ́, mo bẹ̀ ni o. Ọlọ́run ti fún wa ní country wa, ó kù díẹ̀ ká gbà o. Ọlọ́run á fún wa ní ọgbọ́n àti òye àti làákàyè láti lè rìn níwájú Ọlọ́run in such a way that nǹkan tó fún wa á lè rí gbà o. Mo dúpẹ́ o. The Yoruba nation is a great nation. We are a great nation in the world. Gbogbo bí tá a bá lọ làwọn èèyàn ti acknowledge pé these are a decent people. We are a decent people. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wẹ̀ pé kì í ṣe party. Àwa tá à ń ṣe Yorùbá self-determination kì í ṣe party táwọn máa búra wọn ká máa ṣe pèlè àwọn káàkiri torí pé wọ́n wá ìbò. Àwa ò wá ìbò ní ìdí ọ̀rọ̀ Yorùbá nation self-determination. Àwa ìbò ní díẹ̀. Kò sẹ́ni tó fẹ́ di ìbò kankan. Nǹkan ṣoṣo ní gbogbo wa ń wá, ìyẹn ni pé ká get Yoruba nation out of Nigeria and then build our Yoruba nation into a great country in the world. That's all. Kò yẹ kí àwa máa ṣépè fún àwa, kò yẹ ká máa búra wa. Mo bẹ̀ ní Odúpẹ́, jọ̀ọ́, be the leader that you were when you arrived. Return to that and be one of our young people who are fighting. Àwọn èèyàn recognize as a leader. Be a leader for them. For all, not just one section. Be a leader for all. Ọlọ́run fún iṣẹ́, Ọlọ́run fún gbogbo wa ṣe o. Ó dàgbọ́, mo kí gbogbo ẹni ọmọ Yorùbá, ẹ kú iṣẹ́ náà o. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.